Mo ń fi àsìkò yìí dúpẹ́ fún bàbá wa olóyè Chief Sunday Adeyemo Igboho Osha ìmọ́lẹ̀ Yorùbá. Àwọn mẹ́ta tí wọ́n mú nígbà tí wọ́n ń lọ ìrìn àjò láti lọ darapọ̀ mọ́ àwọn tó kù ní Èkìtì ní ọ̀sẹ̀ tó kọjá níjọ́ Wednesday. A lè sọ fún gbogbo ọmọ Yorùbá pé wọ́n ti tú wọn sílẹ̀ lẹ́yìn tí wọ́n lò bíi ìjọ́ mélòó kan ní Pàǹtí police station. Àmọ́ ìgbésẹ̀ tí bàbá wa Chief Sunday Adeyemo gbé àti owó tó ná, à ń fi wákàtí dúpẹ́ lọ́wọ́ wọn àti gbogbo àwọn tí wọ́n gbé ìgbésẹ̀. Wọ́n wá ní kí n sọ fún gbogbo wa pé bàbá tún rẹ́ni tó bá tún náwó kan síbì kan, a jẹ́ pé ẹni yẹn ó náwó sàárà, nítorí pé gbogbo owó tí wọ́n fẹ́ lò tí wọ́n fi gbà àwọn ọmọ yẹn sílẹ̀, bàbá wa ti Sunday Igboho wọ́n ti ṣètò ẹ̀ láti last week. Mo ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún bàbá wa Chief Sunday Adeyemo Igboho. Èní ní 6th of May 2022. Wọ́n dẹ̀ ní kí n sọ fún gbogbo wa pé káwọn ọmọ Yorùbá níbikíbi tá bá wà, fáwọn tó wà nílé, ká túbọ̀ máa tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ọ̀rọ̀ Yorùbá tí a gbé dání. A gbọ́dọ̀ relent. Ká má wo gbogbo ohun tó bá ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn mẹ́ta tí ọlọ́pàá mú tó tì mọ́lé, pé ká máa báṣẹ́ lọ. Lẹ́ẹ̀kan sí, ìkéde yìí wá láti ọ̀dọ̀ bàbá wa Chief Sunday Adeyemo Igboho Osha, ìmọ́lẹ̀ Yorùbá. As we continue